kéèsì ẹnìkan mo mú wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ bá mi wo nǹkan tí mo fẹ́ sọ yìí o kéèsì ẹnìkan mo fẹ́ nu mo mú wá o ṣé ẹ dán pé ni Muyiwa ṣá ẹ mọ̀ Muyiwa tí mò ń sọ Muyiwa tí mò ń sọ Muyiwa tó ń ṣe fíìmù Muyiwa Ademola tó ń ṣe fíìmù ṣé ti mọ̀ Muyiwa òun ni mo mú kéèsì ara báyìí because nǹkan tó ń ṣe mi understand kò yé mi iṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ ní pé mi àwọn ti mi àti ẹ̀ báyìí bí age mate bẹ́ẹ̀ ní Muyiwa tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ nígbà tó ṣì ń wọ pátá tó wà ní kékeré iṣẹ́ ilé ló ń ṣe bẹ́ẹ̀ nípa àjọ jẹ́ kọ̀ọ̀kan náà ṣá ẹ wo nǹkan tó ń ṣe tó tí mo sọ yẹn ti ń pọ̀ jù ẹ wo nǹkan tí mi wá ń ṣe. ọlọ́run àwọn tí ó gbọ́n lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀. ṣe tí nǹkan tó ń ṣe òun yí táyà ìyẹn Muyiwa ọlọ́run bò ní jẹ́ kí n yí táyà láyé mi ọlọ́run ní jẹ́. lànà níwájú ọlọ́run àwọn tí ó gbọ́n lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀ lọ máa fún ọ lálàáfíà lànà níwájú ọlọ́run àwọn tí ó gbọ́n lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀ lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀ lọ máa fún ọ lálàáfíà lànà níwájú ọlọ́run àwọn tí ó gbọ́n lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀ lọ máa fún ọ lálàáfíà lànà níwájú ọlọ́run àwọn tí ó gbọ́n lọ máa gbọ́n wọn ẹni tó ní làákàyè lọ máa fún ọ làákàyè ẹni tó rẹ̀ lọ máa fún. wá padà gọ̀bí Muyiwa báyìí gọ̀bí Muyiwa o. ẹ̀yin fáǹsì mi ò gọ̀ ẹ̀yin fáǹsì mi náà ẹ̀ gọ̀ Muyiwa gọ̀ ẹ lọ wo nǹkan tó wo orí tó tún wá lọ fi orúkọ ẹ̀ sí orí ló tún wá pé fíìmù yẹn ẹ lọ wo ó make sense ẹ lọ wo fíìmù yẹn orí ó nítumọ̀ ẹ lọ bá wa wò ẹ jù.